Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. What is the Kayakora? Join me, Joe, or Coco Social Lomo Warrior. What do I Fuji?
ṣàlàwà pa ẹsẹ̀ mi. Àjàní Ọlámi lẹ́kọ̀ọ́ ẹsẹ̀ mi. Àjàní Ọlámi lẹ́kọ̀ọ́ ẹsẹ̀ mi. Ọmọ jẹ́
congratulations Adelabu. Gbogbo Ọ̀yọ́ state pátápátá ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn yìí là ń bára wà Adélábù Adégòkè Pẹ̀kẹ́lẹ́. Ó ṣe bí protocol ọ̀ṣìrè lẹ́ka.
àlejò tó ṣáàbíà ó sì wù mí kó ṣètò bẹ́ẹ̀ lọ ayé ní ara máa ń bí nínú àlàáfíà ojoojúmọ́ lórí yékéwù. ẹni tó wà ní ìyáláyé kẹsẹ̀ sàárà fún ọ ẹ máa ṣàdúrà fún ọ ọlọ́ṣẹ́ ṣàdúrà fún màmá ẹ ilé padà àdúrà yẹn yóò tún ní ìdọ̀fù owó ńlá sí ẹ lọ́wọ́ tó ti mú ẹ wá sílé ayé ó ti ṣẹ̀ ẹ́ síbí kò dẹ̀ ní fi ẹ́ sílẹ̀ níwá bàbá kó lè dé máa. And inside one hour, you thought you'd be me, Jaye. Other than you, 10 hours, you thought you'd be me, Jaye. One way, son. Sanusi fa fún wa láwa wà tàbí bébí ṣayé. Olúwayé Fújì. Kìsù bá wà débẹ̀. Fàkàdé bá wà débẹ̀. Ìlú Ọ̀yọ́ ṣì máa dùn. Àsìkò yìí ó lè lọ. Ìlérí Olúwa ni. Àbí pàtó máa gbọ́ bí mo ṣe ń forí mi kọ́. Ọmọ tó bá kó ẹ̀rọ bá rìn ládùúgbò mi. Òyìnbó aláṣọ̀sùn ìjà bímọ. Làkàrà òwe rí ìyàwó gbọ́. Ọmọdún bá kó ẹ̀rọ bá rìn ní ọ. Ọdún bá kó ẹ̀rọ bá sọ̀ ní wọ́n jẹ́. Àwọn kan náà láàárọ̀ bá rìn ó kárẹ̀ bímọ. Mo kàn ń forí kiri ibẹ̀ jù mẹ́jọ ní. Akíṣìkù mi àlábí ẹ̀dẹ́ mi máa ń gbọ́ bí iṣẹ́ ń bí. Alábí ọkọ̀tọ̀ mi mọ̀ ọ́ tù. Ṣé bá mi tọ́jú ọba débọ̀ lẹ́ẹ̀lẹ́kùn sí ìjẹ́wọ́lá? Oyè kan mi ó, oyè kan mi ó. Ọmọ kábíyèsí ẹ̀ẹ́dẹ́kùn sí yóò pa.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was